olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ kẹrẹ òun náà jẹ́ nìkan tó yá sí pé wọ́n máa appreciate ìfẹ́ tí yẹn bá ní sí wọ́n appreciate ìfẹ́ tí Saheed Shittu tó ní sí wọn nígbà yẹn ní Saheed Shittu fi máa ń fọ opportunity yẹn gbé wọn lọ sórí program so gbogbo bí Saheed Shittu ṣe ń attack àwọn àfáà nígbà yẹn Igboho àtìgbà yẹn ń bẹ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí Igboho àtìgbà yẹn ń bẹ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ẹ̀dẹ̀ pé nígbà yẹn olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ gan ò tí ì jáde tán yanyan lórí ọ̀rọ̀ Yorùbá ọmọ Adéyẹmọ fún ara ẹ̀ gan kì í ṣe ẹlẹ́bọ náà kì í ṣe ẹlẹ́bọ kì í ṣe oníṣẹ̀ṣe gbogbo yín tó ń fọ́ yín lórí pàápàá jùlọ àwa mùsùlùmí pàápàá jùlọ máa tó pè mí níjọ́ yẹn yín tó ń fọ́ pọ̀lọpọ̀ yín lórí ni pé wọ́n ní olóyè Sunday Igboho wọ́n ló lóògùn ó ṣe gbá ó ṣàwó ọ̀tọ̀ ní kéèyàn ó lóògùn tó fi ń protect ara ẹ̀ pé kápọ̀ ọ̀tá ó mọ̀ ká mi ọ̀tọ̀ ní kéèyàn ó ṣe ẹbọ ògùn yàtọ̀ sẹ́bọ náà ókè náà tí n bá mórógbó tí mo lọ́mẹ́wé tí mo lọ́mẹ́wé tí mo sáré pọṣẹ mọ́ tí mo fi wẹ̀ẹ́sìn ṣé mo ti jẹ́lẹ́bọ nìyẹn ókè bí máa ṣe wá sọ̀rọ̀ pé gbogbo àwọn ọmọ tí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ rán síta iṣẹ́ tí olóyè fi ń rán wọn òun náà ni wọ́n wá ń jẹ yẹn mo wá ní ẹjọ́ tó Ọlọ́run ẹ fún mi ní sample ẹni méjì abẹ́ni mẹ́ta nínú àwọn agitator tó wà nínú àwọn tí wọ́n ń dá wàhálà lẹ̀ má nìyẹn mention Yorùbáwùyí ìpè ṣe bí Yorùbáwùyí nìyẹn ṣe bí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ni wọ́n ti nínú àwọn agitator wọn. kí gbogbo ẹ̀yin olólùfẹ́ apá sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lónà ọ̀jọ̀ kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wá ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. ẹni tó gbé mi wá síta lé ní gangan nìyí oní mo ṣe fẹ́ sọ yìí ni ẹnìkan wá pè mí bí mo ṣe ń gbọ́hùn ẹni yẹn lẹ́yìn ìgbà tẹ́ni yẹn pè mí àwọn tí wọ́n tuntun padà pè mí wọ́n ti tún báyìí kọ́ bí 6 or 7 nígbà tẹ́ni yẹn pè mí mi ò kúkú mọ nọ́mbà náà mo dẹ̀ pick ẹ̀ ó ní ẹjọ́ Ṣáláàjì Adéyẹmí Ọlọ́fà nìyẹn ó ṣeéṣe kẹ́ni yẹn náà wá lórí program lè ní kí wọ́n mọ gbọ́ mi because gbogbo nǹkan tá a jọ sọ náà ló wà ní record ó ní Ṣáláàjì Adéyẹmí Ọlọ́fà nìyẹn mo ní bẹ́ẹ̀ ni ta ni mò ń bá sọ̀rọ̀ wọ́n náwọn ní sósúsú pẹ́sì wọ́n dárúkọ ara wọn dárúkọ ìlú tí wọ́n ti ń pè mí kí la fẹ́ ṣe kí lẹ fẹ́ o wọ́n ní program kan tí mo ṣe gbẹ̀yìn yìí náà wọ́n ṣẹ̀ṣẹ̀ gbọ́ náà wọ́n fi ní káwọn pè mí mo lẹ́ ṣe o paratẹ́ni yẹn ó dárúkọ ní wípé ṣé mo mọ̀ pé gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ òun ló dá wàhálà ìsílẹ̀ mo ní lọ́nà wo o ó ní ṣe bí àwọn ẹlẹ́bọ ni wọ́n kóra wọn jọ sínú Yorùbá nation pé ṣe bí ẹ̀yin ẹlẹ́bọ tẹ́ kóra yín jọ sínú Yorùbá nation yìí ṣe bí ńgbà tẹ́ bá sọ pé a rí Yorùbá nation náà gbà àṣẹ tẹ́ máa pa fún gbogbo wa ní pé ká máa ṣẹbọ àṣẹ pé ká máa bọ Ògún ká máa bọ kínípa gbààwo náà lẹ́ máa pa wá pé ibi tí problem ti bẹ̀rẹ̀ pé Dr. olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ló dá sílẹ̀ nǹkan kan pé ṣe bí gbogbo àwọn bọ́ìsì wọn àwọn ni wọ́n ń jáde lónìí tí wọ́n attack Islam wọ́n ní ṣe bí gbogbo àwọn agitator wọn àwọn ni wọ́n ń jáde lónìí tí wọ́n attack Islam tó ń túmọ̀ sí pé iṣẹ́ tó lóye Sunday Igboho ọmọ Adéyẹmọ ń fi rán wọn òun ni wọ́n ń jẹ́ mo wá ní àfáà mo ní ẹjọ́ nítorí Ọlọ́run mo ní ẹ dá inú dúró níbi tí ẹ dé yẹn mo ní ẹ wò mí dáadáa èmi tí èèyàn bá pè mí èmi kì í fúnyàn lésì kí èèyàn bá fẹ́ correct mi lórí nǹkan tí program kan tí mo ṣe àbí mo sọ̀rọ̀ kan tí ò jẹ́ kí n sọ àbí mo àgbékalẹ̀ kan tí mo gbé kalẹ̀ tí ò jẹ́ kí n tí mi ò gbé kalẹ̀ dáadáa tí èèyàn bá wá pè mí tó bá fẹ́ correct mi ò ẹlọ́bìnrin lọ́wọ́ gbọ́ àwọn tí wọ́n pè mí èmi kì í. ẹjọ́ yín tẹ́ wà ní Facebook ẹ bá wa power tap ẹ bá wa love ẹ bá wa like ẹjọ́ network yẹn bad ẹjọ́ ẹ ṣe gan ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa love like yẹn ẹ ní fọwọ́ gbọ́mọ sí ẹjọ́ ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ bá wa love ẹ bá wa like ẹ̀yin tẹ́ wà lórí TikTok náà ẹjọ́ ẹ bá wa power tap screen Ajawa Àgbékẹ́ Adé thanks for joining ẹ bá wa power tap screen so tíyàn bá pè mí tí n bá ṣe program kan lórí Facebook page mi tó bá kù díẹ̀ káàtó àbẹ́nìkan fẹ́ correct tí wọ́n bá pè mí mi kì í bá wọn jiyàn ẹni yẹn á sọ gbogbo nǹkan tó fẹ́ sọ tán máa dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ máa tún ṣàdúrà fún ni pé ẹ ṣé mo dúpẹ́ gbogbo àwọn tí wọ́n ti pè mí rí lórí ìdí kàbí méjì
tán bá wà bí báyìí wọ́n máa jẹ́rìí sí nǹkan tí mò ń sọ kódà bó tilẹ̀ ń kẹ́niyẹn sọ̀rọ̀ bínú sí mi tó èmi kì í bá wọn jà because ìdí tèmi ò kí ń bá àwọn followers argue ni wípé èyìnbó ní àwọn Yorùbá náà wọ́n pòwe kan pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ ní owó bí tá a wà tó bá tan kámẹ́rà tó bá rẹ́ni méjì àbẹ́ni mẹ́ta jókòó tiẹ̀ tí wọ́n dẹ̀ ń wò ẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn owó wọn ni wọ́n fi ra dátà ibi táyé ń lọ sìn kò easy láti mówó lápò láti fi ra dátà ṣé báwọn náà ní àwa náà fóònù mẹ́ta là ń lò fóònù mẹ́ta tí mò ń lò yìí mo máa subscribe fún lórí ní ọ̀sẹ̀ always online o lè wá mi kí wọ́n kó sọ pé mi ò sí online mo ń subscribe sórí fóònù mẹ́ta lọ́sẹ̀ mo mọ etí mo ná tó bá wá tá a bá wá tan kámẹ́rà síwájú tá a bá rẹ́nìkan dúró àbí méjì mẹ́ta mẹ́rin tí wọ́n bá ń wò wá ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa tó bá rẹ́ tó bá ṣe mistake níbì kan tó bá rẹ́ni pè é ṣàkíyèsí dúpẹ́ lọ́wọ́ wọn ni kì í ṣe pé kó bá wọn jà kì í ṣe pé kó bá wọn jiyàn dúpẹ́ lọ́wọ́ wọn ni nítorí pé kí ni ajá tó lọ sóko tí ò dé irú ajá náà ni irú ajá náà ò gbọ́ fìrí ọlọ́dẹ ni tó bá gbọ́ fìrí ọlọ́dẹ ni kò ní sọnù kò ní parẹ́ máyé la tó àfàyẹn wá sọ̀rọ̀ nígbà tí wọ́n wá mẹ́nu bà ọ̀rọ̀ olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ó jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ púpọ̀ mọ́ ní àfẹ́ ṣe sùúrù mo ní bọ̀t kí ló dé táwa Yorùbá kí ló dé tí wàhálà wa pọ̀ báyìí kí ló dé tí ìṣòro wa pọ̀ báyìí tí lọ́jọ́ kìíní àná tó lóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ jáde tó ń pariwo Yorùbá nation ẹ̀já dádúró ẹ̀yẹ kó ní kálukú ó lọ kí Fúlàní ó mọ lọ tiẹ̀ káwúsá ó lọ tiẹ̀ kí Ìgbò lọ tiẹ̀ káwa Yorùbá náà ó dá dúró ṣé olóyè ń sọ gbà yẹn wípé àwọn ẹlẹ́bọ ni mò ń kàǹpé Yorùbá nation fún ni ṣé ìmọ̀túmọ̀ nation ni ìtumọ̀ nation àgbáyé nìyàn fẹ́ gbà kì í ṣe pé èèyàn fẹ́ gbà lùkàn àbó fẹ́ gbà Ìbàdàn fẹ́ gbọ̀yọ́ àbó fẹ́ gbà Ẹdẹ àbó fẹ́ no wọ́n fẹ́ gba gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá pátápátá yẹn pé kó ní kálukú mọ̀ ṣe kí ni kó ní kálukú mọ̀ lọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ èyí tá a fẹ́ gbà nìyẹn ó kì í bí màá yẹn ṣe wá sọ̀rọ̀ pé gbogbo àwọn ọmọ tí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ rán síta iṣẹ́ tí olóyè fi ń rán wọn òun náà ni wọ́n wá ń jẹ yẹn mo wá ní ẹjọ́ tó Ọlọ́run ẹ fún mi ní sample ẹni méjì abẹ́ni mẹ́ta nínú àwọn agitator tó wà nínú àwọn tí wọ́n ń dá wàhálà lẹ̀ má nìyẹn mention Yorùbáwùyí ìpè ṣe bí Yorùbáwùyí nìyẹn ṣe bí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ni wọ́n ti nínú àwọn agitator wọn ni Yorùbá nation ni wọ́n ń pariwo pé nínú ẹni tó ń tako mùsùlùmí lénìí tó ń tako mùsùlùmí jù lénìí nínú wọn ni Yorùbáwùyí wà pé ṣe bí fọ́tò olóyè Igboho ni wọ́n máa ń lò ní gbogbo gbà ṣebí nínú àwọn ọmọlẹ́yìn olóyè Sunday Igboho ni wọ́n mo lókè àkọ́kọ́ wọ́n tún fún mi ní sample ẹlẹ́ẹ̀kejì wọ́n ní Saheed Ire wọ́n ní ṣebí nínú àwọn ọmọ olóyè Sunday Igboho náà ni Saheed Ire wà wọ́n ní ṣebí nínú àwọn olóyè ni òun náà wà pé òun náà gbèjà àwọn oníṣẹ̀ṣe pé àwọn ni wọ́n dá gbogbo fìtínà yìí sílẹ̀ ó dárúkọ Saheed Ire náà ẹni dárúkọ Lady K wọ́n ṣàdárúkọ àwọn bí abẹ́ 4 sí 5 nínú àwa táwọn agitate fún Yorùbá nation so bó ṣe wá mọ́ ń tẹ̀ láti sọ fún mà nìyẹn pé ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má fi olóyè Sunday Igboho ẹ má fi kọ́ bọ́dì kò sí nǹkan tó kan olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ inú olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ó mọ́ inú mà nìyẹn mọ́ sí everybody gbogbo tó dẹ̀ ń ṣe ó ń ṣe pẹ̀lú kọ́líbù sẹ́bì ó ń ṣe pẹ̀lú ọkàn tó mọ́ ni bí ọkàn olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ṣe rí ló ṣe ń ṣe nǹkan ẹ̀ kò dẹ̀ ń ṣe onímàgòmágó kì í ṣaláburú ẹ̀dá èmi ò mọ̀ pé ẹ̀ṣẹ̀ wà níbi kí èèyàn ó jáde kó máa pariwo pé ẹ̀yin ọmọ ìyá mi ò fẹ́ kẹ́ jẹ̀yà mọ́ ẹ̀yin ẹbí mi mo fẹ́ kẹ́ kú ìyà ó dópin nínú ayé yín bí Fúlàní ṣe ń pa wá tán pa gúngùn yìí kò tẹ́ wa lọ́rùn ẹ jẹ́ ká fòpin sí ẹ jẹ́ ká gbára wa nínú ìṣòro ká gbára wa nínú àwọn ọwọ́ àwọn kìnìún ìjọba tí wọ́n fayé ní wá lára yìí èmi ò mọ̀ pẹ́ṣẹ̀ wà ń bẹ nínú kan tó lóye Sunday Igboho ṣe àwa mùsùlùmí kan ti wá kóra wa jọ láti fẹ́ mọ attack olóyè láti fẹ́ daṣẹ́ ẹ̀rọ gbogbo ògbìyànjú má nìyẹn olóyè wà ní London láti bí abẹ́ ọ̀sẹ̀ kan báyìí wọ́n lọ mark birthday wọn ní London gbogbo ibi tí olóyè ń lọ àwọn ministers kankan ọ̀rọ̀ Yorùbá nation lolóyè gbé sórí even propaganda Akitoye always defaming Islam bódà Adéyẹmí mo máa sọ̀rọ̀ lórí ẹ̀ so now
pé gbogbo nǹkan tó ń pariwo ń bẹ̀ yẹn Yorùbá nation ni olóyè Sunday Igboho ṣá ń pariwo níbẹ̀ yẹn pé sẹ́ẹ̀ a fẹ́ dá dúró ní sẹ́ẹ̀ a fẹ́ ní freedom a fẹ́ kóníkálukú ó lọ nígbà táwa kan bá wá dé táwa nílẹ̀ Yorùbá tá a wá kóra wájọ tá a láàpẹ̀ra wa ní mùsùlùmí tó wá jẹ́ pé irú ẹni yẹn dìde ọ̀tẹ̀ lórí ẹni yẹn ká mọ̀ dìde aburú lórí ẹni yẹn ká mọ̀ dìde àbòsí lórí ẹni yẹn kò jẹ́ kó rí bẹ́ẹ̀ kò jẹ́ kó ṣe bẹ́ẹ̀ kò jẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo wá ń sọ fún máà nìyẹn lọ́jọ́ yẹn ní àáfàá tó pè mí yẹn mo ní àáfàá mo ní ẹjọ́ nítorí Ọlọ́run ṣe rí tí olóyè Sunday Igboho ọmọdé yẹn mo tẹ́ ẹ̀ mú sẹ́nu yẹn ẹ má mú tó olóyè sẹ́nu mọ́ gbogbo àwa táwọn agitate lórí Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ nu wa olóyè Sunday Igboho kò gbéṣẹ́ anybody ẹ gbọ́ fàtì lẹ́nu mi lénìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n pariwo Yorùbá nation no going back tẹ́ẹ̀rí tí wọ́n ń lo fọ́tò olóyè Sunday Igboho ṣẹ́ẹ̀rí tí wọ́n ń gbé fọ́tò olóyè Sunday Igboho sẹ́yìn yẹn ṣẹ́ẹ̀rí tí wọ́n ń pariwo Ìgbòho òòṣà yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kò sí èyí tó ní ṣàṣà ní tó ní nọ́mbà olóyè Sunday Igboho nínú wọn ṣàṣà ní èyí tí olóyè Sunday Igboho ṣá bá sọ̀rọ̀ wọn náà wọ́n rí nínú wọn ṣàṣà ní èyí tí olóyè Sunday Igboho ọmọdé yẹn mọ́ pè rí nínú wọn pé ọ̀yà mo pílẹ̀ ní mo tẹ̀ wá gbóhùn olóyè Sunday Igboho ṣàṣà ní olóyè Sunday Igboho kì í bẹ́ẹ̀ nìkankan sọ̀rọ̀ nínú wọn tá a bá rí ẹnìkan tó wà nínú àwọn agitator tí wọ́n bá jáde lẹ́ni tí wọ́n bá against Islam mo fọlọ́wọ́n bá mo fi bẹ̀yìn àwa mùsùlùmí olóyè ò rán ẹnìkan kan níṣẹ́ olóyè ò gbéṣẹ́ rán anybody olóyè ò dẹ̀ lè ẹ́fà sọ láyé wípé kí àwọn oníṣẹ̀ṣe kí wọ́n mọ attack Islam kò sí nínú àdíà ẹ̀ nínú nǹkan tó fa problem yìí mo dẹ̀ mọ́ tẹ́ ẹ bá rántí nígbà kan nígbà tí Saheed Shittu jáde tí Saheed Shittu bẹ̀rẹ̀ sí ní máa fẹnu jáwáyà nígbà yẹn Saheed Shittu jẹ́ nìkan tó láìkì olóyè Sunday Igboho olóyè Sunday Igboho ọmọdé yẹn mọ kẹrẹ òun náà jẹ́ nìkan tó yá sí pé wọ́n máa appreciate ìfẹ́ tí yẹn bá ní sí wọ́n appreciate ìfẹ́ tí Saheed Shittu tó ní sí wọn nígbà yẹn ní Saheed Shittu fi máa ń fọ opportunity yẹn gbé wọn lọ sórí program so gbogbo bí Saheed Shittu ṣe ń attack àwọn àfáà nígbà yẹn Igboho àtìgbà yẹn ń bẹ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí Igboho àtìgbà yẹn ń bẹ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ẹ̀dẹ̀ pé nígbà yẹn olóyè Sunday Igboho ọmọdé yẹn mọ́gán ò tí ì jáde tán yanyan lórí ọ̀rọ̀ Yorùbá nation ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho jáde fúngbà yẹn ni pé àwọn Fúlàní pa wá afẹ́ káwọn Fúlàní kú lórí ilẹ̀ bàbá wa ni wọ́n jà fún nígbà yẹn but àwọn dìde àwọn kan tó ṣẹlẹ̀ nígbà yẹn gbàtàwọn èèyàn dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní pé olóyè Sunday Igboho ọmọdé yẹn mọ́ ṣàkíyèsí lọ́tún lọ́sì máa nìyẹn dẹ̀ jáwọ́ bàbá yẹn jáwọ́ kò nínú fìtínà yẹn wọ́n ní kí Saheed máa lọ́n lo ẹ̀ àwọn náà dẹ̀ wà lórí ọwọ́ wọn wọ́n bẹ gbogbo àwọn mùsùlùmí tó dàbí pé wọ́n sọ̀rọ̀ tó against wọn gbà yẹn wọ́n bẹ̀ wọ́n pé àìwá o èmi ò tẹ̀lé Saheed mi ò bá Saheed ṣe nítorí pé kí Islam bá bàjẹ́ àbí kó bá da Islam rú àbí kó bá da Islam rú wọ́n sọ gbà yẹn adẹ̀ ti yan àti ọ̀rọ̀ yẹn ti kúrò níbẹ̀ nínú àwọn tó nífẹ̀ẹ́ àwọn àfáà jù láyé olóyè Sunday Igboho ọmọdé yẹn mọ́ wà nínú wọn tí mo dé lè prove àwọn bí abí mẹ́ta mẹ́rin tó lè Sunday Igboho ọmọdé yẹn mọ́ ti ṣe dáadáa fún nínú Islam tá a máa sọ pé olóyè ló ń rán àwọn èèyàn àwọn tí wọ́n agitate fún Yorùbá nation pé kí wọ́n máa attack Islam olóyè ti fún àwọn mùsùlùmí nílẹ̀ rí tí wọ́n fi kọ́ mọ́ṣáláṣí àdúgbò wọn nìbàdàn olóyè Sunday Igboho ọmọdé yẹn mọ́ ó nípa tó ń kún dẹ̀ ó nípa ń bẹ̀ kí lolóyè fẹ́ gbà nínú wípé kí ẹnìkan wá mọ jáde kí agitator kan mọ jáde láti máa against Islam láti máa attack Islam gbogbo àwọn tẹ́ ẹ bá rí tí wọ́n bá ń jáde nínú àwọn agitator tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ against ìṣẹ̀ṣe àbí tí wọ́n ń sọ̀rọ̀ against Islam mo fọlọ́wọ́ bá mo fi bẹ̀yìn olóyè òun anybody níṣẹ́ ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ ní tí egbò ọkàn bẹ nínú yín tẹ́ ẹ ti kọlà aburú sẹ̀mí lórí olóyè Sunday Igboho ọmọdé yẹn mọ́ ẹ jẹ́ kó ní kálukú ẹ jẹ́ ká bẹ̀rù àtúbọ̀tán tí Yorùbáwùyí bá ń sọ̀rọ̀ lórí pé kí ni ó ń gbèjà àwọn oníṣẹ̀ṣe òun àgẹ́sì mùsùlùmí olóyè kan ló gbé ṣẹ́ rán Yorùbáwùyí láti mọ àgẹ́sì Islam olóyè kan ló gbéṣẹ́ rán o olóyè kan ló gbéṣẹ́ rán wọn tí Lady K bá jáde lẹ́ni tó bá sọ̀rọ̀ against Islam olóyè kan ló gbéṣẹ́ rán wọn o nǹkan kan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ṣe rí láìfì yìí
pàápàá jùlọ lórí social media oníkálùkù ń boost page ẹ̀ ni o gbogbo nǹkan tó lè mú viewers wá lóníkálùkù máa ń fẹ́ sọ lórí page ẹ̀ o gbogbo àwọn tí wọ́n tán ṣe Yorùbá Nation agitator yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n ti monetize page wọn nǹkan tó bá dẹ̀ ti mú ẹ monetize page o gbọ́dọ̀ máa mú new thing wá every day ó create ọ̀rọ̀ oníkálùkù wọn ni wọ́n ń jókòó ni wọ́n ronú pé kí n tún gbé wá lẹ́ni because wọ́n believe pé táwọn bá ń sọ̀rọ̀ nípa pizza bí kankan ó ṣeéṣe kẹ́ ẹ má tó àwọn ó ṣeéṣe kí followers ó má ọ̀rọ̀ wá gàràgà wọ́n dẹ̀ believe pé táwọn bá attack táwọn bá sọ̀rọ̀ kan tó tóbi táwọn bá gbé program kan wá tó shock àwọn èèyàn á fẹ́ wò á fẹ́ gbọ́ nǹkan tí wọ́n sọ bí viewers bá dẹ̀ ṣe pọ̀ tó lórí page wọn òun náà ṣe ń rí owó tó báwọn èèyàn bá ṣe comment tó lórí program wọn náà ṣe ń rówó tó oníkálùkù ń ṣe ọ̀nà àti jẹ́ lọ́pọ̀lọpọ̀ ló ń ṣe lórí social media o lórí Facebook tálàwà ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àti jẹ́ lóníkálùkù wà after o so tí wọ́n anybody bá jáde lénìí pé bóyá wọ́n attack oníṣẹ̀ṣe ni wọ́n attack Islam olóyè Sunday Igboho ẹ má lọ mọ́ olóyè Sunday Igboho ṣàlẹ́sẹ̀ olóyè Sunday Igboho ṣọ̀hún anybody níṣẹ́ láti jáde wá láti máa attack Islam nínú àwọn tí olóyè Sunday Igboho ṣàwọmọdé ẹmọ tó fẹ́ràn jù nínú àwọn mùsùlùmí oní bàbá ṣe Muideen Ajani Bello tó lóyè dẹ̀ máa ń sọ pé inú bàbá mi ni àwọn tó ń ṣàdúrà fún mi ni olóyè wà against Islam inú wọn lè ṣe Olabibu wà olùṣe Olabibu lè fi mọ̀ dájú pé olóyè wà against Islam ókè ẹ jẹ́ kí n wá bust brain ní prógráàmù tí olóyè Sunday Igboho lọ ṣe ní London lẹ́nujọ́ mẹ́ta yìí ẹni tó lọ ṣàdúrà bẹ̀rẹ̀ tó lọ ṣe wàásù níbẹ̀ bàbá wa ṣe Idris Ṣẹ̀yẹ bàbá Ṣẹ̀yẹ nílùú ẹ̀ bàbá Ṣẹ̀yẹ ẹni tó bá mọ Abẹ́òkúta dáadáa wọ́n ní Jáyè wọ́n pe ibì kan níbẹ̀ lé bàbá Ṣẹ̀yẹ àwọn bàbá Ṣẹ̀yẹ yìí àwọn ló já sí pé tó ẹlẹ́bọ bá kọjá nǹkan kan tó yẹ pé àwọn ọmọ takù bí tí eégún bá kọjá wájú lé bàbá Ṣẹ̀yẹ wọ́n máa na eégún yẹn tí ó já sí òní tí olóòṣà bá gbé òòṣà ìjàyè tá a dẹ̀ ń sọ yìí ibi tí òòṣà ti ìpínlẹ̀ òòṣà níbẹ̀ ìpínlẹ̀ eléégún òun ni ìjàyè ibi tó ti ń ṣe ìṣẹ̀ṣe jù láyé òun ni ìjàyè wà nílùú Abẹ́òkúta fẹ́ni tó bá mọ̀ bẹ̀. now tí olóòṣà bá ru èrè kọjá níwájú ilé bàbá Ṣẹ̀yẹ wọ́n máa nà wọ́n já sí òní níbi tó lọ ń gbà fún wọn dé. báyìí tó wá jẹ́ àrólé lélẹ́ni tó kù gẹ́gẹ́ bí bàbá tó kù gẹ́gẹ́ bí àlífà àgbà nínú ilé bàbá Ṣẹ̀yẹ lónìí àwọn oníṣẹ́ Idris Ṣẹ̀yẹ bàbá náà wà ní London ni wọ́n ń gbé bàbá ìyá alásọ̀ṣẹ ni wọ́n wòlíì àgbà ni wọ́n gbogbo tó dẹ̀ pé láṣìírí ń bẹ lọ́wọ́ wọn dáadáa bàbá yìí ló lọ ṣàdúà níbi program olóyè Sunday Igboho wọn ò pe kìrìsìtẹ́nì ń bẹ wọn ò pe oníṣẹ̀ṣe ń bẹ wọn ò dáfá ń bẹ o wọn ò tọ́pọ̀ lé nǹkan kan lórí ń bẹ o bàbá yà àfá àgbà bàbá yà ṣe Idris Ṣẹ̀yẹ yìí àwọn ni wọ́n lọ ṣe àdúà níbẹ̀ fún olóyè Sunday Igboho àti fún gbogbo tí ń jẹ́ Nàìjíríà lápapọ̀ tí gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá lápapọ̀ bàbá yìí ló lọ ṣàdúà ń bẹ tó bá jẹ́ pé olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ differentiate ni wọn ò ní pe ṣé Idris Ṣẹ̀yẹ láti wá ṣàdúà fún wọn o bàbá yìí ò differentiate bàbá yìí ò bá mùsùlùmí ṣọ̀tá kò bá kìrìsìtẹ́nì ṣọ̀tá àtúntò pé ẹ̀kan sọ náà ni olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ fún ara ẹ̀gán kì í ṣe ẹlẹ́bọ náà kì í ṣe ẹlẹ́bọ kì í ṣe oníṣẹ̀ṣe gbogbo yín tó ń fọ́ yín lórí pàápàá jùlọ àwa mùsùlùmí pàápàá jùlọ máa tó pè mí níjọ yẹn yín tó ń fọ́ pọ̀lọpọ̀ yín lórí ni pé wọ́n ní olóyè Sunday Igboho wọ́n ló lóògùn ó ṣe gbá ó ṣàwó ọ̀tọ̀ ní kéèyàn ó lóògùn tó fi ń protect ara ẹ̀ pé kápọ̀ ọ̀tá ó mọ̀ ká mi ọ̀tọ̀ ní kéèyàn ó ṣe ẹbọ ògùn yàtọ̀ sẹ́bọ náà ókè náà tí n bá mórógbó tí mo lọ́mẹ́wé tí mo lọ́mẹ́wé tí mo sáré pọṣẹ mọ́ tí mo fi wẹ̀ ń sìn ṣé mo ti jẹ́ lẹ́bọ nìyẹn ni mo ṣe ogun nìyẹn mi ò ṣẹbọ ìyẹn tí wọ́n ń pè lẹ́bọ òun ni ẹni tí ó ní nǹkan míì yàtọ̀ sọ́lọ́run tó ń forí balẹ̀ fún ìyìn ni wọ́n ń pè lẹ́bọ lẹ́ni tí ń forí balẹ̀ fún nǹkan kan míì yàtọ̀ sọ́lọ́run olóyè Sunday Igboho Ṣàwọn Adéyẹmọ rí fídíò rí láyé látijọ́ tí Igboho ti ń jẹ́ Igboho láyé kẹ́ wá bá nídìí èṣù bóyá ó jókòó síbẹ̀
bóyá ó ń bọ èṣù àbí wá bá ẹ bá níbì kan àbí bá láàrin àwọn kan ẹ tí ó kékeré àbí bá láàrin àwọn olúwo kan àbí àwọn tí wọ́n mọ àwọn aláwo kan tí wọ́n ń de ṣàkìmọ́rùn ẹ lè bọ́ olóyè Sunday Igboho ọmọdé yẹn mọ́ bẹ́ẹ̀. Àmọ́ kì í ṣe ẹ̀ṣẹ̀ ni wípé kéèyàn ó protect ara ẹ̀, kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ o. Tó bá protect ara ẹ̀ wá kú dànù, wọ́n máa pa ẹ́ dànù, wọ́n máa fẹ́ gbogbo tó bá sọ pé èmi ò gbà tí mi ò kúkú ra burú sẹ́nì kankan, àwọn tí wọ́n ra burú sí ẹ pọ̀. Èmi ò sọ pé kẹ́nìkìtẹ́ nìkan kan bàjẹ́ ẹnìkan kan ò lè rí tèmi bàjẹ́. Wàláhì tó bá lọ sùn jù wọ́n máa bà tiẹ̀ jẹ́, ó bá tèèyàn jẹ́ lóòótọ́, àmọ́ tó bá lọ relax jù ayé máa bà tiẹ̀ jẹ́. Kò sí nǹkan tó kan ayé tó kàn ọ̀tá pẹ̀lú pé ó bá tèèyàn jẹ́ rà, kò sí nǹkan tó kàn ọ̀tá pẹ̀lú yẹn. Ọ̀tá ò kó ẹjẹ lórí yẹn pé ńgbà tó ti bá tèèyàn jẹ́, ńgbà tí mi ti bá tèèyàn jẹ́ ẹnìkan kan ò lè ti bá tèmi jẹ́. Gbàgbé ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bá tiwọn jẹ́ nínú ayé lónìí wọn ò bá tẹnì kankan jẹ́, ọ̀tá dẹ̀ ń ta àwọn dẹ̀ bá tiwọn jẹ́. Má dúró ní dédé pọ́lọ́hún ò fi olóyè Sunday Igboho ṣàfọ́tayọ̀ lẹ́ṣẹ̀ ń pè lólógùn. Ẹ̀yin Yorùbá yìí náà gádà ara yín ẹ mú pàṣẹ ẹ̀ sílẹ̀. Àwọn DSS lọ ka mọ́lé, wọ́n fẹ́ pààyàn sínú ilé ẹ̀, wọ́n rẹ́dí àti pa òun gbọ̀ngàn. Dédé pé Ọlọ́run ò jẹ́ kí wọ́n rí pa, dédé pé Ọlọ́run ò jẹ́ kí wọ́n rí máàní yẹn pa, wọn ò gbókú ẹ̀ jáde nínú ilé yẹn. Ológun lẹ pé àwọn ọ̀bẹ Fálákì kúlẹ̀ àwọn ọ̀bẹ nọ́ọ̀sì tó ka kùrì sí tó ka làkàdíjà ṣebí kọ́ pa ayé ó bá má kà ní, ṣebí kí aburú bá má ṣe ni. Kò sí nǹkan tó bad nínú wípé kí ni kó wá gbogbo nǹkan tó lè kú ẹyọ lọ́wọ́ ta. Èmi ò against kéèyàn láyẹ ta o, mi ò against pé kéèyàn ó ní nǹkan tó yẹ kó máa jẹ́ nǹkan security fún ara ẹ o. Ẹ̀yin àwa mùsùlùmí máa ń pa mí, especially àwọn alìsúná wàjàmá, àwọn tí wọ́n pera wọn tán gbẹ̀sìn sódì yẹn. Ibi tí wọ́n bá ti ń yìnbọn, ìwọ lọ síwájú bọ́ kó máa ṣe láìlá kó wá kọjú sí bọ́bá yìí. Ọlọ́run rẹ̀ ń ṣẹ́, wọ́n á pa ẹgbẹ́ dànù. Ọlọ́run rẹ̀ ń ṣẹ́, kò rẹ̀ ń ṣẹ́ náà. Ó lọ sórí express wá lọ dọ̀bálẹ̀ síbẹ̀, ó wá ṣe Allah Jésù Kristi, mọ́tò àtẹ̀ ẹ̀ mọ́lẹ̀ kó. Ọlọ́run rẹ̀ ń ṣe wo nǹkan tó ń ṣe yẹn. Gbogbo àwọn kankan wà tí ó jẹ́ ká mọ lọ́mọ Islam lẹ́sẹ̀, tá à ń lọ́mọ lẹ́sẹ̀. Ó kéde wípé wọ́n lọ ká olóyè Sunday Igboho ṣàmọ́lé yẹn. Ọlọ́run kò fi wọ́n lé àwọn DSS lọ́wọ́ láti pa ẹlẹ́bọ. Tíjà Islam bá ń wáyé, tẹ́yìn kan bá ń bára yín jà lénìí, olóyè ò rán anybody síta láti lọ sọ̀rọ̀ against Islam. Tí Yorùbáwùyí bá sọ̀rọ̀ against Islam, ó sọ̀rọ̀ fún ẹlẹ́dàá rẹ̀, ó sọ̀rọ̀ tiẹ̀ ni, kì í ṣe olóyè ló gbéṣẹ́ náà. Bẹ́ẹ̀ kan bá wo programu Lady K tẹ́ bá ní ó sọ̀rọ̀ against Islam, ó support àwọn gidi kan, kò kan lóyè o, kò kan lóyè Sunday Igboho ṣá, kò rán anybody níṣẹ́. Tí Saheed bá jáde tó ọmọlọ́mọ tó ń ṣèṣẹ̀ṣe ẹ̀ gidi kan, kí ló kan olóyè pẹ̀lú pé ìṣẹ̀ṣe tí Saheed ń ṣe kò kan wọ́n náà. Oníkálùkù ń sọ̀rọ̀ tó lè mú ẹ tó lè táwọn oníkálùkù ń fún àwọn fans ẹ̀ ní nǹkan tí wọ́n fẹ́ lórí page ẹ̀. Dédé nǹkan táwọn fans tèmi náà fẹ́ lórí page mi ni mò ń sọ. Mi ò ní sọ̀rọ̀ táwọn fans máa gbé mi ṣépè, mi ò ní sọ̀rọ̀ táwọn fans máa sọ pé tí máa wá comment section tó pé mi kò máa dákún sunu lé pé kí ni mo sọ yìí. No. So mo ń clarify eléyìí fún gbogbo ẹ̀yin ayé àfáà tẹ́ pè mí tẹ́ ń sọ̀rọ̀ against olóyè Sunday Igboho. Ẹ dákun ẹ lọ tún àníyàn yín ṣe o. Olóyè Sunday Igboho kì í ṣọ̀tá mùsùlùmí o. Olóyè Sunday Igboho kì í ṣọ̀tá kìrìsìtẹ́nì o. Olóyè Sunday Igboho kì í ṣe ọ̀tá oníṣẹ̀ṣe o. Bí àwọn tó wá ń wá peace nínú ayé bọ́n ṣe máa ń ṣe nìyẹn, wọ́n máa ní belong to anybody. Wọ́n wà láàrin méjì. Tó níṣẹ̀ṣe bá dé wọ́n welcome ẹ̀, tí mùsùlùmí bá dé wọ́n welcome ẹ̀, tí kìrìsìtẹ́nì bá dé wọ́n welcome ẹ̀. Báwọn onílàákàyè ọlọ́gbọ́n ṣe máa ń ṣe nìyẹn. But gbogbo ẹ̀yin tẹ́ ń gbẹ́sìn rù, tẹ́ ń gbẹ́sìn lórí, tẹ́ believe pé ẹni tó bá ti ṣe báyìí ẹlẹ́bọ ti dẹlẹ́bọ, ẹni tó bá ti bó ẹlẹ́bọ ya fọ́tò. Ṣé ẹ rántí nígbà tí Shehu Labib tí wọ́n wà ní London, tí wọ́n pàdé woman kan tó yẹ pé oníṣẹ̀ṣe ní woman yẹn, tó dẹ̀ kí wọn, táwọn náà dẹ̀ kí padà, débi pé woman yẹn bá wọn ṣe fídíò, wọ́n post ẹ̀. Ẹ̀yin mùsùlùmí ọlọ́tẹ̀ yìí, ẹ̀yin tó yẹ pé ìgbàgbọ́ yín kúrú yìí, ọ̀pọ̀lọpọ̀ ní ló mọ̀ jáde nígbà yẹn lẹ́mọ̀ ní Shehu Labib pé ẹlẹ́bọ lòun náà,
ó sì lọ bẹ́lẹ̀ bọ̀ya fọ́tò. Ẹ jẹ́ ká ṣe làákàyè, ẹ jẹ́ ká ṣe ọpọlọ, ẹ jẹ́ ká mọ tá à ń sọ. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbogbo tó ń bàjẹ́ lénìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí la bà gbogbo ẹ̀jẹ́, la dá gbogbo ẹ̀rú. Because now nígbà tí jẹ́jẹ́ ni kìrìsìtẹ́nì jókòó tí mùsùlùmí máa dìde tó máa lọ máa ṣe wàásù, tó máa pe Jésù lólè, tó máa pe Jésù lágbẹ́ran, tó máa pe Jésù lórúkọ tí ò dá. Ẹ dákun, gbogbo kìrìsìtẹ́nì wo ló máa rí ìwé tí ni wọ́n mọ̀ dùn tí wọ́n fojú re wọlé sí Islam? Àwa ni problem, àwa gangan ni ìṣòro, àwa là ń trespass, àwa la máa ń kọjá boundary wa. Ó jẹ́ kóníkálùkù dúró lórí ọwọ́ ẹ̀. Al-Qur'an títí ó ti ní lakum dinukum waliya din. Kóníkálùkù mójútó gbèsè ayé pẹ̀lú ẹ̀sìn tó bá mọ̀ nípa ẹ̀. Àwa mùsùlùmí náà la máa ń trespass, àwa la máa ń kọjá, la máa tójúbọlé onílé, tójúbọlé ẹran ìyá núrù làwa mùsùlùmí. Nígbà tó wá di pé wàhálà wa délẹ̀ ń sìn, ẹ wá wo tó ṣẹlẹ̀. Ẹjọ́ yín tẹ́ wà lórí TikTok, ẹ bá wa power tap, ẹjọ́, ẹ bá wa power tap. Nígbà tó di pé wàhálà wa ṣẹlẹ̀ ń sìn, nígbà tí légbò wa tó ń pe ṣinṣin, àbí nígbà tí eṣinṣin wa ń jí légbò, ó ń dùn mọ́ wa náà. Nígbà tí légbò wọn wá kọjú sí ṣinṣin wa ń sìn yìí, gbogbo wa pariwo. Kò sí nǹkan tó lè ṣe, kò sí nǹkan tí wọ́n lè ṣe ju pé káwọn náà fẹnu àbùkù kan tiwa náà lọ. Because wọ́n mọ̀ pé a nífẹ̀ẹ́ àná Muhammad. Dédé ìfẹ́ tí wọ́n mọ̀ pé weaking point tiwa wọ́n ti mọ̀. Àwọn oníṣẹ̀ṣe ti mọ̀ weaking point àwọn mùsùlùmí. Wọ́n dẹ̀ ti mọ̀ pé ẹ má wọrí, ẹ jẹ́ ká má nàbí, tá bá má nàbí sọ́wọ́ nísìnyí tá a mọ́ Ọlọ́run sọ́wọ́, wọ́n mọ̀ kó máa dùn wá. Ẹ wo iye ìgbà tí mùsùlùmí fi ẹ́ńtà àwọn oníṣẹ̀ṣe dáadáa, tí wọ́n ẹ́ńtà àwọn tààrà. Ẹ wo iye ìgbà tí mùsùlùmí fi ẹ́ńtà àwọn Christian. Oníṣẹ̀ṣe ò pé mùsùlùmí kò ní kó pè lọ́mọ náà. Oníkálùkù ni ó gbẹ̀san tó bá ṣe láyé, oníkálùkù ni ó gbẹ̀san níwájú Ọlọ́run. Ẹnìkan kan ló máa pín náà fẹ́ nìkan. Wọ́n ti ń gbá rìsáàṣì yẹn sí pé kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ọkọ̀ bẹ́ sínú ẹ̀, wọ́n ti ń gbá rìsáàṣì yẹn sí pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tú Kùránì lódìlódì, wọ́n wá ń tú Kùránì lódìlódì, wọ́n wá ń tú Kùránì lódìlódì. Inú àwa mùsùlùmí wá ń bàjẹ́, àwa mùsùlùmí wá ń jàporó, àwa mùsùlùmí wá ń jàporó. Ẹ dákun, níjọ́ táwa mùsùlùmí ti lọ ń kó ṣà, tá a ti lọ ń kó ṣà wọn, tá a ti lọ ń dà wọ́n sódò. Abẹ́ ẹ̀gbọ́n kan tó Olúwo sọ nígbà kan ni, tó gba tó dórí èyí. Olúwo ló gbé òòṣà kan nílùú wọn tó yẹ pé ó lọ gbé lọ sétí odò, tó lọ jù sódò. Níjọ́ tí mùsùlùmí ti ń lọ ń gbé ère wọn, tó lọ ń gbé òòṣà wọn, tó lọ ń dà sódò, àwí nkankan. Ànábì sì ti sọ pé alifitinatu nahim lanallahi man ayqasaha. Tí fìtínà bá jókòó jẹ́jẹ́, gbogbo ẹ̀yin tẹ́ bá lọ fọwọ́ ara yín fa fìtínà, orí ẹ̀ ṣorí ibú tọmọtọmọ ni. Ẹ jẹ́ ká jẹ́ kí peace ó reign. Yìí tó gbé mi jáde lénìí ní pé olóyè Sunday Igboho Adéyẹmọ, olóyè ò sí ní kó bàjẹ́ o, olóyè ò rẹ́nì kankan níṣẹ́ bàjẹ́ o, olóyè ẹ̀fà rẹ́nì kan kó àtàkì Christian, olóyè ẹ̀fà rẹ́nì kan kó àtàkì Islam, olóyè ẹ̀fà rẹ́ mùsùlùmí kan kó àtàkì oníṣẹ̀ṣe o. Olóyè ó dá dúró, ó dá wà, ó ń jà fún ẹ̀tọ́ àwa ọmọ Yorùbá lápapọ̀ ni. Iṣẹ́ tó ń gbé dání nìyẹn, ó dẹ̀ fókọ̀sì lé lórí. But ìwọ àfáà tó pè mí, ó ṣeéṣe kẹ́ ẹ máa wọ̀ ní ẹ̀yìn àfáà bí abẹ́ orí 3 àbí 4, group tàbí 6 or 7 tí wọ́n pè mí tán ní mi náà support ìwà bàjẹ́. Ìpè ṣe báwa là ń fight fún lóyè, pé Yorùbá nation tá ń pariwo àwọn ò ní rí gbà. Gbọ̀nà tá fẹ́ fi rí gbà náà nìyẹn. Ṣe bíbí ẹ bọ́lẹ̀ là ń kó gbogbo yín lọ, orí yín ò pé ẹ nílàákàyè. Ṣẹ́yìn ò mọ̀ pé ọ̀run ń yabọ̀, kì í ṣọ̀rọ̀ ẹnìkan ni. Orí yín tó burú yẹn, ṣẹ́yìn ò mọ̀ wípé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí, ṣé oníṣẹ̀ṣe nìkan ló ń fara kún bẹ̀? Ṣé kìrìsìtẹ́nì nìkan ló ń fara gbá bẹ̀? Ṣé mùsùlùmí nìkan ló ń fara gbá bẹ̀? Ṣé kò bá lé kò bá oko ń sìn? Ṣé bébí jọ ń pa gbogbo wa ni? Ṣé bí àjọ ń jẹ gbogbo wa ni? Ṣé kìrìsìtẹ́nì nìkan ló ń repo ra ni? Àbí ló ń repo ní ọ̀wọ́n? Àbí mùsùlùmí nìkan? Àbí oníṣẹ̀ṣe nìkan? Ó jọ kó wa papọ̀ ni. Iṣẹ́ tó lóyè Sunday Igboho ń ṣe nìyẹn. Ó jọ kàn wá ní tẹ́yìn kan bá wá sọ fún wa pé ẹ ti rí Yorùbá nation gbà tán, ẹ ti rí gbà tán. Ṣebí tẹ́ bá gbà, ṣebí kò tẹ́ máa jẹ́ wa, ẹ máa kọ́ wa káṣe ẹbọ náà ni. Bá a bá rí gbà, ṣe bá jọ mọ́ jẹ̀yà ẹ̀ ni. Ìyẹ́ ẹjọ́ máa jẹ wá ni nàá. Ìyẹ́ ẹjọ́ máa jẹ wá ni. Ṣé bá jọ ń sọ́fà ẹ̀ ń sìn ni? Olóyè Sunday Igboho Adéyẹmọ ṣé bí pa ni?
ebi ò pa náà ìyàwó jẹ olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ náà ó wà òkè ó níṣẹ́ lọ́wọ́ ní bísínẹ́sì gidi lọ́wọ́ ẹ mọ iye àkáǹtì tó lóyè Sunday Igboho ẹ mọ iye àkáǹtì tó ń kọ̀ǹtró ni ṣàṣà ní báńkì ti bẹ ní Nàìjíríà tó lóyè ò ní àkáǹtì tí ò bá wọn dòwò pọ̀ náà tí ò ra shares síbẹ̀ tí ò lówó níbẹ̀ náà olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ní owó lọ́wọ́ àwọn ìyàwó ẹ̀ náà dẹ̀ wà òkè talent tó kọ́mẹ́ǹtì tó ní orí bàbá rẹ̀ ò pé ṣé mi nìyẹn àbí ta ló ń bá wí ẹjọ́ torí Ọlọ́run bẹ̀yìn lórí TikTok ẹ̀yin ará TikTok ẹjọ́ mo bẹ̀yìn ẹjọ́ mo bẹ̀yìn ẹ má gbẹ́ni kankan ṣépè ń bí o ẹ lọ bèrè mi lórí Facebook àwọn tó ń patronize mi lórí page mi wọ́n mọ̀ mí èmi ò kí fẹ́ kéèyàn ṣépè lórí page mi ò fẹ́ kéèyàn ṣépè lórí page mi o tó bá ṣépè lórí page you will collect o gbọ́ yàtọ̀ sáfọ̀ṣẹ́ ó wà nílẹ̀ gan a máa fún ẹ tó ní bọ́m̀bẹ̀ láyé tí ò sí babaláwo tí ó fọ ẹlẹ́ṣọ́ tó fi wẹ̀ ó wà nílẹ̀ gan bí yẹpẹ̀ so máa wá sí bí báyìí láti máa kọ ọ̀rọ̀ wèrè kan láti máa gbé ṣépè máa gbé anybody ṣépè kì í ṣe dandan kó wo program yìí kì í ṣe dandan kò sí tipátipá níbẹ̀ tó bá wù ẹ́ kó dúró kó wò ó tí ò bá ti wù ẹ́ kó dúró kó máa bá tiẹ̀ lọ ẹnì kọ́kọ́ ló ra dátà fún ẹ má wàá fọwọ́ ara ẹ ra dátà kó tún fọwọ́ ẹnu ara ẹ pekú kó tún fẹnu ara ẹ paburú sínú gbèsè ayé ẹ because ọ̀pọ̀lọpọ̀ ló ń fọwọ́ ara ẹ ra dátà lẹ́nìí tó yẹ pé ó fẹnu ara ẹ ń pe òfò ìbànújẹ́ àìláṣeyọrí sínú ayé ara ẹ ìwọ tó fọwọ́ ara ẹ ra dátà tó lọ kọ́mẹ̀tì lórí nǹkan tó yẹ kọ́mẹ̀tì lórí ó lé mi ní orí bàbá mi ò pé ó ní ìwọ ni orí bàbá ẹ ò pé rárá ìwọ là ń bá wí pẹ̀lú ìsọkúsọ tó ń sọ yẹn irọ́ ló ń pa tókè ọmọdásọ́lá kọ́kọ́ náà ni mi bá dẹ̀ fún ẹ nírọ̀lẹ́ yìí mi bá dẹ̀ kàn ṣe sáré ṣe ẹ́ lórí kan mi bá sáré ṣe ẹ́ lórí kan dásọ́lá àbí kí ló pe rẹ̀ yẹn n tó orúkọ sí àṣẹlẹ̀ sí ẹkọ́ dún tó délẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run n tó orúkọ sí n tó ń rò yẹn aburú máa bàjẹ́ mẹ́ lọ́wọ́ láti lọ gbẹnu bá kórí bàbá mi ò pé yẹn lọ kọ déètì ilẹ̀ kó tó di December wá rí tí ó bọ̀ nínú jẹ́ ṣá Allah bí kudratillah mi ò ní sọ̀rọ̀ láyé kó mọ̀ nípa mi ní wí nǹkan láyé kó mọ̀ rí bẹ́ẹ̀ mi kì í fẹ́ ṣépè ló fi dà pé àdúrà máa ń pọ̀ jù náà ọ̀rọ̀ mi gan because mo ti mọ àṣẹ tó wà lára mi ni àmọ́ àwọn tó wà Facebook ń kọjá àyàrá wọn o ẹ̀yin tẹ́ wá TikTok ẹ̀rọ kẹ́yìn ò mọ̀yàn ẹ̀dẹ̀ dáyàn mọ̀ orí ẹ máa pé náà ní pé ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ olóyè Sunday Igboho ọ̀rẹ́ nìkan kan níṣẹ́ olóyè ò rán anybody níṣẹ́ o anybody tó bá attack Islam olóyè ò rán anybody níṣẹ́ o olóyè ò dẹ̀ síbi ọ̀tẹ̀ kò síbi kó bàjẹ́ o olóyè ò síbi kó dàrú o olóyè ò síbi kí nǹkan mọ́ tòrò o olóyè ò ní kò bá mùsùlùmí kódà àwọn tí wọ́n ń benefit orí jù lára olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ wallahi lazim mùsùlùmí pọ̀ nù wọn láwọn tó ń benefit oníṣẹ̀ṣe mélòó lolóyè Sunday Igboho bá ṣe tẹ́ ẹ bá rí orí social media tí tẹ́nìkan àwọn kan kóra wọn jọ tí wọ́n lọ rajá tí wọ́n gbé lọ sídìí Ògún tán ní nítorí ọmọ Adéyẹmọ la ṣe wá apára yóò gbọdọ̀ ká kì í ṣe pé olóyè ló ń sẹ́ǹdì owó sí wọn olóyè kọ́ ló ń rán wọn ṣẹ́ kò sẹ́ǹdì owó sí wọn oníkálùkù ń fìfẹ́ hàn ni ẹni tó rọ aṣọ tó rẹ dìyẹ tó mú lọ di èṣù lórúkọ olóyè pé tó kágbára ayé ó mọ̀ ká oníkálùkù ń show love ni olóyè kọ́ ló fún wọn lówó ẹdìyẹ ẹni tó rẹran lọ ẹni tó lọ ṣe gbá olóyè kọ́ ló ń fún wọn lówó oníkálùkù ló ń show help pé kí lèmi náà ní ẹ wo lẹ́nujọ́ mẹ́ta nígbà tó lóyè ìṣọjọ́ bí àwọn kan gbéra náà wọ́n lọ sídìí òòṣà wọ́n lọ sídìí Ògún àbí wọn kan tí wọ́n nígbàgbọ́ lé lórí wọ́n lọ ṣàdúrà wọ́n lọ ń wúre wọ́n ṣe gbogbo ẹ̀ kì í ṣe olóyè ọ̀pọ̀lọpọ̀ nínú olóyè ò bá wọn sọ̀rọ̀ rí kò sí ìtóní nọ́mbà olóyè nínú wọn fáàtì lẹ́ ń gbọ́ lẹ́nu mi lé nìyẹn kò sí ìtóní nọ́mbà olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ẹ̀rí tí wọ́n ṣe gbogbo àwọn kan yẹn
but oníkálùkù ń wá connection àkọ́kọ́, oníkálùkù ń wá relative, oníkálùkù náà ń wá nǹkan, ẹlòmíì ń ṣe nítorí t'Ọlọ́run, ẹlòmíì ń ṣe pẹ̀lú àníyàn tó dáa. Jẹ́ kí n support man yìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá ń pariwo lórí social media yìí, olóyè kan ló ń subscribe fún wa. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá ń agitate, olóyè ò bẹ́ lómi sọ̀rọ̀ rí láyé nu wa, ẹlòmíì ò ní nọ́mbẹ̀. Kí la wá ń bá ká? Ẹ dákun torí Ọlọ́run, ẹ jẹ́ ká jẹ́ kí peace orí ni o. Ẹ jọ̀ọ́, ẹ̀yin àfáà tẹ́ ẹ mú ọ̀rọ̀ olóyè sọ́wọ́, ẹ dákun. Olóyè ò rán anybody iṣẹ́. Ẹ má dá wàhálà ẹ̀sìn lẹ̀ mọ́. Ẹ má dájà lẹ̀ mọ́. Ẹ jẹ́ kó ní kálukú lọ sagbéjẹ́ mọ́wọ́. Àwọn Mùsùlùmí kẹ̀rí, àwọn èèyàn kan sáré challenge wa lásán láàrin, ọkàn bá wa pò láàrin bí abẹ́ ọ̀sẹ̀ 2-3 lásán. Gbogbo orí mídíà dẹ̀ dàrú. Mọ́jọ́ tí wọ́n ti ń gbá research. Àwọn ò gbá research mọ́. Àwọn ò gbá research mọ́. Agbádá là ń wọ̀ kiri. Kóòtù là ń gbéra wa lọ. Àwọn ń bára wa jà kiri ni. Àwọn wá ṣubú ara wa ni, tẹ̀mbẹ̀lẹ̀kú ọ̀tẹ̀. Ohun làwa ń ṣe. Tẹ̀mbẹ̀lẹ̀kú ọ̀tẹ̀. Ohun làwa ń ṣe láàrin ara wa. Wàláhì òun là ń ṣe, òun là ń bá ká. Bí ẹni tó ga ó ṣe wálẹ̀. Bá ṣe gbéra wa lọ ilé ẹjọ́. Bá ṣe fẹ́ mú ọlọ́pàá múra wa. Bá ṣe fẹ́ máa kọ̀wọ̀ sí fúnra, ìyẹn là ń bá kiri. Ìyẹn ni tó bá wa. Àwọn ò gbá research mọ́. A gbá research mọ́. So that's the problem. So torí ìdí eléyìí ẹ dákun torí Ọlọ́run. Ẹ rí àwọn Kristẹni, ojoojúmọ́ ni Kristẹni ń gbáradì fógun náà. Ẹ tó bá relé, a lóun wà ní school of Bible. Ẹ bá relé, a lóun wà ní school of Bible. Tó bá relé, a lóun wà ní school of Bible. Ẹ̀yin àfáà ò kọ́ ọmọ yín lọ sí school of Quran mọ́. Ẹ̀yin àfáà Mùsùlùmí ẹ kọ́ ọmọ yín lọ sí ọ̀nà Islam mọ́. Oníkálùkù ń sìn bọ́mọ ẹ ṣe máa kàwé tó máa wà òkè. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kọ́ àwọn ọmọ yín lọ sí tó máa kọ́ ẹ̀kọ́ jìnlẹ̀. Wọ́n gbé àfáà kan wá sórí program, àwọn bẹ́ẹ̀ sì gbé àfáà kan wá sórí program ní TikTok. Láfáà yẹn níṣe ni yẹn ń wíwèé kú yìí lọ, ó kàn ń wíwèé kú yìí ni. Wọ́n béèrè question lọ́wọ́ ẹ̀gàn kò lè dáhùn. Mo ní ṣe ṣáfà lélẹ̀. Sábà lélẹ̀. Ẹ̀yin rí gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ń ka gbádá sọ̀rùn kiri yẹn lórí TikTok àti lórí Facebook náà, tí wọ́n ń lo mọ́tò bẹ̀m̀bẹ̀m̀bẹ̀. Àwọn ọmọ kéékèèké àfáà tí wọ́n kọ́lé ńláńláńlá yẹn, tí wọ́n lọ́kọ̀ ńláńláńlá yẹn, tí wọ́n ń ka gbádá sọ̀rùn yẹn. Èwo ni wọ́n lẹ́rí tó jáde tó wá debunk gbogbo táwọn ẹlẹ́bọ sọ. Sorry for saying that, àwọn ẹlẹ́bọ, àwọn oníṣẹ̀ṣe. Mélòó nínú wọn lẹ́rí tó jáde tó wá debunk ẹ̀? Tó wá mọ́rọ̀ tó mẹ́rìí wá nínú Al-Quran, tó mẹ́rìí wá nínú Hadith, tó mẹ́rìí wá nínú fíkìú, kọ̀kọ̀ tẹ́ sọ yẹn kò rí bẹ́ẹ̀. Mélòó nínú wọn lẹ́rí níta tó wá debunk ọ̀rọ̀ yẹn? Wọ́n rí ti ń rò báwọn ṣe fẹ́ lówó, wọ́n ṣe fẹ́ gun mọ́tò, wọ́n ṣe fẹ́ ṣafẹ́ yẹ, tán máa lọ sójú agbo, tán máa donate 1 million, 2 million, tán máa fẹ́yàwó níyàwó kiri. Òun ló bá wọn. Gbogbo tẹ́yìn ṣe yẹn kò kàn wọ́n. Gbogbo tẹ́yìn ṣe yẹn kò ṣe kí ni, kò kàn wọ́n pàápàá. Mélòó ni wọn ló jáde tó wá debunk gbogbo tán sọ yẹn? Ní tá à sọ fún yín nìyẹn. Ẹ mọ̀ àwọn tí wọ́n kóra wọn jọ lórí TikTok ń sìn. Ẹ mọ̀ iye ọdún tó ti ń gbá research. Ẹ mọ̀ iye ọdún tó ti ń gbá research kó tó di pọ́n ṣe àwọn padà wá jáde sí tó wá ń túkúra lódìlódì. Àwọn Mùsùlùmí wá ń já kóró. Àwa ń dájọ́ kú fún wọn. Àwa ní kán máa fò kán máa nìṣó. Àfáà tó pè mí yẹn náà ti ẹ̀ sọ̀rọ̀ tó jọ mọ́ bẹ́ẹ̀. Ó ní àwọn ní sẹ̀ríà lọ́wọ́, àtàwọn tẹ́ ẹ bá ní sẹ̀ríà lọ́wọ́ àfáà. Ó ṣeéṣe káfáà yẹn wà gbọ́ mi báyìí. Mo tẹ́ bá ní sẹ̀ríà lọ́wọ́, ẹ lọ dá wọn náà. Tó bá ṣò fẹ́yìn Mùsùlùmí pé ẹ ní sẹ̀ríà lọ́wọ́ confirm, ẹ fèsì wọn. Ìtó bá sọ̀rọ̀ nínú wọn, ẹ jẹ́ ó máa yàgbẹ́ síbi tó ti ń sọ̀rọ̀, ibi tó ti ń sọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ó máa yàgbẹ́ síbẹ̀. Ẹ jẹ́ ó máa yàgbẹ́ sórí ibi tó ti ń sọ̀rọ̀ yẹn, tó ti ń bà náà mọ̀ọ́mọ̀ yẹn, tó ti ń bọ́ lọ́hùn yẹn. Ẹ máa sàsí lẹ́sẹ̀kẹsẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní máa yàgbẹ́ sí lọ́wọ́ adájọ́ fún wọn. Pé mo fún ẹ lóṣù 5, mo fún ẹ lóṣù 6, mo fún ẹ lọ́dún kan, wá tán, kò ní ìdí ká mọ̀ dájọ́. A ní kẹ́tẹ́ kí pìsì orí ènìyàn tún lérí àṣírí.
a ní ẹ jẹ́ kí pìsì rẹ̀ tún lérí pé ẹ̀fún ẹnìkan jọ́ kìnnìkan ẹ̀fún níjọba bàbá ẹni tó bá ní ogun tó bá ní confam àṣàṣì tó ń jẹ́ lọ́wọ́ tó ní confam àṣírí wọn irú wọn ò kí ń sọ̀rọ̀ àgbà tó bá lóminú ló máa ń pariwo ẹni tẹ bu àwọn tẹ bá rí tọ́ máa ń sọ̀rọ̀ blablabla ọ̀pọ̀lọpọ̀ ní wọn nípa wọn nípa tó ń torí ìdílé ẹjọ́ torí Ọlọ́run abẹ̀yìn àwọn oníṣẹ̀ṣe ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹjá sinmi ìtaṣe yìí náà tó ẹ má jẹ́ ká fọwọ́ ara wa fàdánwò sínú ayé ara wa ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín ni ẹ̀rù ìjà kọ́ ní ń ba mùsùlùmí táwa kan bá jáde tá a bá ń sọ pé ẹbẹ̀ tá a bá ń bẹ̀ ọ̀tún tá a ń bẹ̀ òsì ẹ̀rù ìjà kọ́ ní ń bà wá àmọ́ ẹ jẹ́ ká ra ohun tí ń ṣe wá ebi ń pa wá ìyà ń jẹ wá kò sí iná kò sómi kò sí epo títí ò dáa kò sí security gbogbo yẹn ní jẹ wá ìyẹn ni ẹ jẹ́ kájọ lo platform ara wa kájọ gbóhùn sókè fáwọn ìjọba wa kí wọ́n ṣàánú ẹjá fìjálẹ̀ kò sí tí mùsùlùmí fẹ́ gbà nínú pé káyé oníṣẹ̀ṣe bàjẹ́ kókó kúkú òjijì kárasán pa kí ló fẹ́ gbà ńbẹ̀ kí ni mùsùlùmí fẹ́ gbà ńbẹ̀ kí lẹ́yìn oníṣẹ̀ṣe fẹ́ gbà nínú pé kẹ́ ẹ mọ̀ sà sáwọn mùsùlùmí ẹ̀yin oníṣẹ̀ṣe kí ni ẹ fẹ́ gbà nínú kíkí mùsùlùmí kankan kú kẹ́ ẹ mọ̀ sà sáwọn mùsùlùmí kí lẹ fẹ́ gbà ńbẹ̀ kí ni kìrìsìtẹ́nì fẹ́ gbà nínú káburú ṣe mùsùlùmí kí ni mùsùlùmí fẹ́ gbà nínú káburú ṣe kìrìsìtẹ́nì a ní kẹjẹ́ kí pèsè orin gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tẹ́ ẹ̀ rí yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ràn wọ́n lọ́wọ́ kìrìsìtẹ́nì ló pọ̀ nù wọn nínú àwọn tí wọ́n ràn wọ́n lọ́wọ́ kódà nínú àwọn fans ti wa gan lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a wà ní Facebook tá a agitate fún Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ nù àwọn kìrìsìtẹ́nì ló ń support wa jù mùsùlùmí mélòó ló ń support wa mùsùlùmí mélòó ló ń support wa kẹwàá ní kí ìdùnnú àmọ́ jíjẹ ẹ̀sìn ìjà ẹ̀sìn kí ni mo fẹ́ jà gbogbo ẹ tó bá tẹ̀lé jẹ́ speaker tó bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ láyé ó gbọ́dọ̀ wà bias ó gbọ́dọ̀ pọ̀ níbì kan ju bì kan lọ ó gbọ́dọ̀ wà láàrin méjì ní máa pẹ̀tù ṣe bẹ́ẹ̀tù tí mò ń pàṣẹ àwọn oníṣẹ̀ṣe lọ́kàn tó máa tẹ́ àwọn mùsùlùmí ó lé káfà yẹn pé mi tó ń bá mi sọ rubbish tó ń sọ̀rọ̀ ẹ̀yìn ilẹ̀ àwa là ń dàrú àwa là dálẹ̀ kíníkan ẹjọ́ torí Ọlọ́run ẹ káàntì olóyè Sunday Igboho ọmọdé yẹn ẹ káàntì bàbá yẹn out bàbá yẹn ò ń ṣe oníbàjẹ́ bàbá yẹn ò ń ṣe oníjàgídíjàgan bàbá yìí ò rẹ́ anybody níṣẹ́ gbogbo ẹni tó máa ń agitate fún Yorùbá nation nínú àwọn táwọn agitate fún Yorùbá nation mùsùlùmí wà nù wa kìrìsìtẹ́nì wà nù wa kìrìsìtẹ́nì wà nù wa oníṣẹ̀ṣe wà nínú wa kódà ẹni tí ò kírun tí ò ṣe mùsùlùmí tí ò ṣe kìrìsìtẹ́nì tí ò ṣe ṣẹ̀ṣe wà nínú wa nínú ọwọ́ tá agitate fún Yorùbá nation káwá ní gbogbo nǹkan tó ní káàdì gbogbo wa bá ń sọ yẹn olóyè ló rán wa wàláhì irọ́ ni o wàláhì olóyè ò rán anybody kó ń pé olóyè ò kí ń pe agitator ọ̀kan pé ó yá lọ deliver message yìí Koiki Wise Lion nìkan lè rí tó lè pèpè Ọlápọ́ndẹ̀ jẹ́ speaker fún sórí olóyè tó jẹ́ speaker fún olóyè ni lẹ́sìn máa gbọ́n ní ọ̀rọ̀ tí mo sọ yìí olóyè ló sọ nǹkan Ọlápọ́ndẹ̀ jẹ́ speaker lẹ́yìn Koiki gbogbo àwọn tó kù àràbó ni oníkálùkù kàn sọ tó bá fẹ́ oníkálùkù ń wá bí péjì ó ṣe gbòòrò ni so ẹjọ́ ẹ̀yin tá a tá jẹ́ mùsùlùmí ẹ má dá wàhálà lẹ̀ nítorí ẹ tún ti ń gbìyànjú àti máa dá wàhálà míì lẹ̀ láti máa fa wàhálà míì sọ́run olóyè Sunday Igboho ọmọdé yẹn mọ́ ẹ dákun abẹ àwa tá jẹ́ mùsùlùmí pàápàá jùlọ ẹ̀yin àfáà tẹ́ pè mí ẹjọ́ abẹ́yìn olóyè ò jàjẹ́ sí o kò rán Lady K síta láti wá against Islam kò rán Yèyé Dára síta láti wá against Islam kò rán Yorùbá Wuyì jáde láti wá against Islam ẹnìbọn ọ̀rọ̀ ẹnìpọ̀dì oníkálùkù ń sọ tó pì ẹ̀ lórí péjì ẹ̀ ni èmi ni mo ní péjì mi olóyè kọ́ ló open péjì fún gbogbo wa olóyè kọ́ ló open péjì fún Lady K àwọn kan náà open péjì fún Yèyé Dára àwọn kan náà open péjì fún Yorùbá Wuyì àwọn kan náà open péjì fún Saheed Ire gbogbo àwọn tó bá ń sọ̀rọ̀ gbogbo wa táwọn agitate olóyè kọ́ ló open page fún wa àwọn kan náà subscribe fún wa so oníkálùkù open page ẹ̀ ó ń sọ tó hùn lórí page ẹ̀ ni
ó ń sọ tó pì ẹ̀ lórí péjì èmi ń sọ tó wùn mí lórí péjì mi báyìí sí lórí péjì mi ni mo wà. So Oyèdára ń sọ tiẹ̀ Saheed ń sọ tiẹ̀ Yorùbáwùyí ń sọ tiẹ̀. So tí anybody bá wá jáde nínú wa níjọ́ òun lẹ ti gbọ́ kí mi jáde kí wọ́n máa sọ pé ọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀ olóyè ló ń sọ on behalf of olóyè. Olóyè ò rán mi síta rí. Olóyè tiẹ̀ sì gbé kọ́ọ̀lù ìwọ tó ní nọ́mbà olóyè lọ́wọ́ gan aláyé sì gbé kọ́ọ̀lù ẹ̀ náà. Aláyé sì gbé kọ́ọ̀lù ẹ̀ náà ìwọ tó ní nọ́mbà olóyè gangan lọ direct line wọn wọ́n sì gbé kọ́ ẹ̀ náà. Ó mẹ́sẹ̀jì olóyè tí ì dá ẹ lóhùn náà. Bèlè ká wá sọ pé olóyè ní rán wọn síta ẹjọ́ yín àfáà tẹ́ pè mí ẹjọ́ torí Ọlọ́run ẹ lọ sinmi gbogbo ọ̀rọ̀ tí ò dá yẹn hàn. Ẹ lọ sinmi gbogbo ọ̀rọ̀ tí ò dá yẹn dákun tó yẹ kí n jáde lé nìyẹn ẹjọ́ torí Ọlọ́run abẹ́yìn ni. Yorùbá nation kì í ṣèjà o kì í ṣe ìjà àfìjà pinlẹ̀ àfìjà gidijagan pinlẹ̀ àfọ̀tẹ̀ àfipinlẹ̀ instead of kẹ́yìn táwa tá a jẹ́ Yorùbá sílẹ̀ kí ẹ jẹ́ ká kúnra wa lọ́wọ́ ká gba ara wa lẹ́nu àdánù àgbákò tá à ń fèsì àṣeyẹn olóyè tó tún jálamba pé mo fẹ́ káwọn ọmọ ìyá mi bọ́ nínú nira òun lẹ́tún lọ ń kóra yín pọ́n ẹ̀yin àfáà kan ẹ̀yin tẹ̀blígì kan ẹ̀yin alùsùnà kan tó ti lọ ń kóra yín jọ láti fẹ́ máa gé máa nìyẹn pé gbogbo àwọn tí wọ́n ń tako Islam àwa Yorùbá nation ni àwa táwọn attitude fún olóyè Sunday Igboho àwa là ń dà Islam rú àwa là ń sọ aburú nípa Islam. No kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká gbé làákà ìwà lọ sí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o olóyè ò rán anybody níṣẹ́ láti máa bú àfáà kankan àbí láti máa bú Islam àti láti máa olóyè ò rán anybody ṣe ọ̀ gbéṣẹ́ rán anybody olóyè ò rán anybody níṣẹ́ o olóyè kò ń ṣe oníṣẹ̀ṣe kò ń ṣe oníṣẹ̀ṣe so tó bá jẹ́ oníṣẹ̀ṣe ẹ̀mí evidence oníṣẹ̀ṣe tó olóyè Sunday Igboho jẹ́ ẹmu wá fún wa kárí olóyè Sunday Igboho ṣàmádé ẹmọ kì í ṣe oníṣẹ̀ṣe kí ló fẹ́ máa ṣáìdà àwọn oníṣẹ̀ṣe sí kí ló fẹ́ máa rán àwọn agitate láti wá máa àtáàkì àwa mùsùlùmí after all Yorùbáwùyí tẹ́ ń sọ yìí ṣe bí muslim ni tẹ́lẹ̀ so orúkọ tó bá wọn ọmọlọmọ máa ń jẹ́ lẹ́yìn odi ni òun ló dẹ̀ sọ pé òun ò ṣe sílẹ̀ òun ò ṣe mùsùlùmí mọ́ ẹ̀sìn tóun tún fẹ́ bá lọ nìyẹn ṣe olóyè ló ní kó fi Islam lẹ̀ ṣé olóyè ló ní kó fi Islam lẹ̀ olóyè kan ló ní kó fi Islam lẹ̀ náà so kí ló wọ́n àtàkì olóyè fún kí là ń sọ̀rọ̀ tí ò da nígbà tí ọmọ ọlọ́ba yẹn alọ́ba àbí kí ló kọ̀ bọ́bọ́ yẹn tó ń sọ̀rọ̀ pé Sunday Igboho ó ju àlẹ́ mọ́mọ́ gan lọ kíní kan fúnra olóyè ló pe ṣé làbí pé ẹgbọ́n tọmọ yẹn ń sọ o mi ò ránṣẹ́ o alọ́ba tẹ́ ń sọ yẹn ókè tẹ́ ẹ bá sọ pé ẹ wò problem tó wà bẹ́ẹ̀ ni pé ṣé kìí ṣe gbogbo ẹni tó máa ń bá olóyè ya fọ́tò olóyè lọ sí gate fún Islamia olóyè man of peace ni gẹ́gẹ́ bí ipò tí wọ́n gbé dání nílẹ̀ Yorùbá everybody lólóyè lè bá ya fọ́tò tẹ́lẹ̀ bá dé tó bá ló fẹ́ bá wọn ya fọ́tò olóyè bá wọn ya fọ́tò náà nígbà tó lóyè wà ní Benin Republic a rí nínú àwọn boys tó yẹ sí pé wọ́n lọ kí olóyè kódà wọ́n bó olóyè ya fọ́tò wọ́n bá wọn ṣe fídíò a rí nínú wọn tó padà lẹ́yìn olóyè náà a rí nínú wọn tó wọ́n padà dìtẹ̀ olóyè náà a rí nínú wọn tó padà tó pé àwọn tẹ̀lé olóyè mọ́ náà a rí nínú wọn dáadáa náà so kí yẹn báyẹn ya fọ́tò kò ní mínì kí n lọ báyẹn ya fọ́tò ń sìn kí n lọ bọ́lóyè ya fọ́tò kí n wá gbé fọ́tò wọn sẹ́yìn mi ní background mi báyìí mo ṣe gbé fọ́tò wọn sí background yìí kí wọ́n máa sọ̀rọ̀ míì kí wọ́n máa sọ̀rọ̀ attack Islam àbí kí wọ́n máa sọ̀rọ̀ attack oníṣẹ̀ṣe àbí kí wọ́n máa sọ̀rọ̀ attack àwọn Christian ìyẹn ò túmọ̀ sí pé tí mo gbé sẹ́yìn ló ràn mí iṣẹ́ o nígbà tí alọ́ba lo picture olóyè táwọn yẹn wá ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀ kí gbogbo tó lóyè ń sọ gbogbo tí alọ́ba ń sọ olóyè ló ràn rọ́bìṣì ni olóyè ò ràn gbogbo ẹni tí làákàyè yín bá ń sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí làákàyè yín lọ pé kò sí tó kan olóyè ń bẹ̀ olóyè ò ràn anybody níṣẹ́ olóyè ò ràn anybody níṣẹ́ olóyè ò ràn anybody níṣẹ́ o olóyè kò attack Islam so to cut the story short
ntí mo mú wá fún wa nìyẹn. Olóyè kì í ṣọ̀tá mùsùlùmí o, kì í ṣọ̀tá Islam. Ẹ̀yin náà wo níjọ́ tí wọ́n wá ká olóyè mọ́lé náà, níjọ́ táwọn DSS wá ká wọn mọ́lé, ẹ̀gbọ́n wọn afáfàtáì wọ́n wà nínú ilé, ṣe bí lórí àdúrà ni wọ́n ti bá wọn. Wọ́n wà nílé kan tó pa máa yẹn mọ́nú ilé wọn ọjọ́ yẹn, ṣe bí lórí àdúrà ni wọ́n ti bá wọn. Ó ní iye àdúrà tí bàbá máa nìyẹn ń ṣe, ó ní iye àdúrà tí wọ́n ṣe yẹn, ó ní ọjọ́ tí wọ́n ṣe. Tó lóye bá against Islam ni wọ́n ní allow brother wọn kó wá jókòó àdúrà nínú ilé wọn náà. A ti rí àwọn tí wọ́n jẹ́ àfáà tán lórúkọ tí wọ́n ti ìpààyàn olóyè Sunday Igboho tán fi wà ní Germany lénìí. Ṣérú ẹni bẹ́ẹ̀ lẹ sọ pé wọ́n against Islam? Ṣérú ẹni bẹ́ẹ̀ lẹ sọ pé wọ́n wá àwọn èèyàn jáde kí wọ́n máa attack Islam? No. Ẹ jẹ́ ká lọ tún àníyàn wa ṣe. Àwa mùsùlùmí àdìọ́kan wa pọ̀, ẹ jẹ́ ká tún àníyàn wa ṣe o. Tá a bá fẹ́ kí èèyàn bá wa ṣe, tá a bá fẹ́ ẹ̀sìn yìí ẹ̀sìn àlàáfíà la pè é, gbogbo ẹ̀yin tó lọ ń kó sínú ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ẹ ti fẹ́ sọ di nira, ẹ ti fẹ́ sọ di jàgídíjàgan, ẹ ti fẹ́ sọ di ẹ̀sìn fìtínà, ẹ ti fẹ́ sọ di ẹ̀sìn wàhálà. Islam ò dẹ̀ rí báyìí lánàá. Nígbà tẹ̀yìn tèní náà ni Islam di ibò ló yá mi. Ọlọ́run ṣàánú wa o. So ọ̀rọ̀ méjì tí mo wá sọ nìyẹn. Olóyè ò rán anybody níṣẹ́. Anybody tó bá gbé fọ́tò olóyè sẹ́yìn tó ń sọ̀rọ̀ tó against Islam, olóyè kọ́ ló rán níṣẹ́. Tí bá bólóyè ya fọ́tò tí mo gbé sórí DP mi, olóyè ò lè sọ fún mi pé lọ gbé fọ́tò mi kúrò ńbẹ̀. Tó orí péjì mi ni mo gbé sí. Orí péjì mi wọn ò lè sọ bẹ́ẹ̀. So táwọn àwọn kan tó ń attack Islam tó bá gbé fọ́tò olóyè ní sórí DP wọn, tẹ́ rí yín ò túmọ̀ sí pé olóyè ló rán wọn ṣẹ́. Kò túmọ̀ sí pé olóyè ló ń pè wọ́n pé jáde lọ sí báyìí. Olóyè ti ráyè gbogbo nǹkan báyìí. Mi ní rí jù báyìí lọ lórí ètò ilé ni. Oníyẹn ṣe ọlọ́ka ẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò wá nílé lóko lẹ́yìn òdi, gbogbo yín pátápátá la dúpẹ́ fún. Alhaji Amuyideen, thanks for joining on TikTok. Ọlọ́run bá wà pẹ̀lú yín, bá wa dúró tì. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò mí látẹ̀ tí wá tẹ́ ti jókòó tí wà látẹ̀ kan, ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ gbogbo yín. Ìnira ò ní bá yín, ìnira kì í bọ́jọ́, ìnira ò ní bá yín lágbára Ọlọ́run. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o. Ọwọ́ tẹ́ fi ń bá mi tẹ love and like, ọwọ́ náà ò ní fi gbọ́mọ sí. Ẹ̀yin tẹ́ wà lórí TikTok, àdúpẹ́ lọ́wọ́ yẹn ṣe. Ẹ̀yin tẹ́ bá wa power tap, àdúpẹ́. Ẹ̀yin tẹ́ bá wa power tap, tẹ́ bá wa share program yẹn, àdúpẹ́ lọ́wọ́ yín. Ayé tí yín náà ò ní dúró sójú kan náà. Lẹ́ẹ̀kan sí kó tó di pé máa dágbére, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ọmọ Abdulhafiz tá ràn lọ́wọ́, tá gbé lọ sí hospital. Owó hospital ẹ̀ ti due. À ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá, ọwọ́ gbogbo ẹ̀yin màmá. Owó hospital, owó ward tí wọ́n wà every month la máa ń san. So ẹ dákun, owó yẹn ti expire, wọ́n dẹ̀ ti ń pè wá. Agbára wa nìkan kan náà la fi ń ṣe tẹ́lẹ̀, ẹ̀yin náà lẹ ń kún wa lọ́wọ́, lẹ ń ràn wá lọ́wọ́. Ẹ dákun aláàánú, ẹ dákun abẹ̀yìn, ẹ mọ́ wò wá ràn. Ọmọ náà ti póṣù méjì níbẹ̀. A dẹ̀ ti ń rí improvement díẹ̀díẹ̀ lórí ọmọ Abdulhafiz Sholabi tó wà ní àrò yẹn. So ìbẹ̀rẹ̀ kìí ṣe oníṣẹ́, ẹni tó bá ṣe láṣẹ parí òun la máa yìn. Ẹ dákun torí Ọlọ́run, ẹ dìde ìrànlọ́wọ́ sí wa lórí ọmọ yẹn. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tẹ́ wà lórí TikTok, tẹ́ ẹ̀ tá à ń sọ tí ò bá yé wa, ó ní ọmọ kan tá à ràn lọ́wọ́ tọ́lọ́ ní kó lárùn ọpọlọ tá a dẹ̀ gbé lọ sáró. Táwọn èèyàn ti dìde mọ́ wa, táwa náà ná wàhálà, tá à ń náwó, tá à ń nára láti gbọmọ lọ hospital, láti lọ máa ra oògùn fún, ra oúnjẹ fún, sanwó admission fee, everything báyẹn gbogbo ẹ̀ láti san. Láti gbà tá a ti ń tọ́jú ọmọ yẹn, fọ́tò ọmọ yẹn ló wà lókè, a dẹ̀ tí ì rí family ẹ̀ kankan. Ẹ jọ̀ọ́, ẹni tó bá mọ Sholabi family, Afisi ló kọ ọmọ yìí, Sholabi ló kọ onísọ́ọ̀nì mẹ́. Ẹni tó bá mọ Sholabi family, ẹ jọ̀ọ́, ẹ lè contact wa, nọ́mbà wa wà lórí program yìí. Ẹ jọ̀ọ́, ẹ lè contact wa, dákun, a need àwọn family ẹ̀. At least a bá gbé ọmọ lẹ́gbẹ̀ẹ́ títí tá à ń tọ́jú ẹ̀, a gbọ́dọ̀ rí àwọn family ẹ̀, àrí àwọn family. Ẹ jọ̀ọ́, ẹni tó bá mọ family ẹ̀ Sholabi family, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀, ẹ jọ̀ọ́ ẹ contact wa, ẹ jẹ́ ká mọ̀. Ọlọ́run á bá wa san yín lẹ́san rí o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, yín tẹ́ wà lọ́wọ́ Facebook, tẹ́ ti ń ṣe bọ̀ látàná, tẹ́ ṣe dòní, ẹ dákun ẹ má padà lẹ́yìn wa. Ẹ ṣàánú wa, a sì nídìí ìrànlọ́wọ́ yín. Lọ́tùn ló sì a sì nídìí ìrànlọ́wọ́ yín. Lórí Abdulhafiz, ọmọ tá gbé case, tá gbé lọ sí Aro hospital, tá tọ́jú, a sì nídìí ìrànlọ́wọ́ yín. Account number wa wà lórí program yìí, 2041213113. Ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́. UBA Bank, ẹ ràn wá lọ́wọ́, ẹ kún wa lọ́wọ́ lórí ọ̀rọ̀ ọmọ yìí. Ó ti jẹ́ ká ti lọ sanwó oṣù kan míì sílẹ̀. Àwọn oṣù méjì tá san ó ti expire, agọ́ san oṣù kan, a tún lọ san oṣù míì. Wọ́n tún ti ń béèrè fún oṣù míì báyìí. A ṣe sanwó oògùn ní last week tán pè wá.
ẹ dákun tó ẹ ràn wá lọ́wọ́ ẹ kún wa lọ́wọ́ iṣẹ́ yìí kì í ṣe àwa nìkan la lè ṣe ẹ̀yin tó lọ ń bùkún lọ́wọ́ ẹ bùkún wa ẹ̀yin tó lọ ń ràn lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin tó lọ ń ṣàánú fún ẹ ṣàánú wa ẹ̀yin tó lọ ń tìlẹ́yìn ẹ tì àwa náà lẹ́yìn ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tó lọ ti ṣàánú ẹ ṣàánú àwa náà ẹ jọ̀ọ́ ẹ kún wa lọ́wọ́ lórí ọ̀rọ̀ ọmọ Abdulhafiz Sholabi tó wà ní àrò tó ń gbà tọ́jú ẹ kún wa lọ́wọ́ lórí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ lẹ́mìí àti ṣe àti support wa tí ó dẹ̀ sí lọ́wọ́ yín Ọlọ́run á bù sí yín lọ́wọ́ Ọlọ́run á rà láàánú sí yín ẹ rà àánú gbà ọ̀nà á ṣí fún yín ọ̀nà àlà fún ibi tẹ́ ẹ̀rù kan sáà tí mi tẹ́ ẹ̀rù kan sí Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ rà láàánú gbà Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ rà láàánú gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa dá sí tẹ́lẹ̀ náà gbogbo yín pátápátá la ṣàdúrà fún tí ní láǹfààní àti mọ ka orúkọ wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọba tó ní ẹ̀san lọ́dọ̀ á san gbogbo wa á san wa lẹ́san rẹ̀ á dúpẹ́ àmọ́ lóore Ọlọ́run ọba tó fún yín lówó tẹ́ ẹ mú nínú ẹ̀ tẹ́ ẹ fi ń ṣàánú lágbára Ọlọ́run owó yín ò ní tán àpò yín ò ní gbẹ fowó lágbára Ọlọ́run gbogbo tí ń ra padà sí aburú bá sọ̀rọ̀ ẹ̀dá láyé kò ní tọ́ sí yín tọmọtọmọ ẹ ṣe àdúpẹ́ o àmọ́ lóore a nílùú jù báyìí lọ lórí ètò ilé ní oníwà ẹ ṣe ọlọ́kà ẹ ṣe òun ẹ̀ tẹ́ jókòó tẹ̀ wò àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá san yín lẹ́san rẹ̀ alájàdé Yẹmí Ọláyíwọlá Àjíṣàfẹ́ Àlàbí Oríyọmí Ọláàdúrà ló kọ tèmi ìyẹ̀rú ọ̀kín ni mí ọmọ bá ṣojú kọ ìjàkadì lóru ọ̀fà ìjà àwọn ìjàkà tí wọ́n ń jà lọ́fà ní dọ́là lọ́mí sojú poro lójú okó sojú ebè lálà ìbá sojú olóko ìbálà àwọn èmi lọ́mọ láàrin ìbúrú kan gbọ́dọ̀ jù kan bí kan bá jù kan ní dọ́lọ́fà àmọ̀jọ ogun ló ń dá sílé bàbá tó bí mi bẹ́ẹ̀ ni mo kúnlẹ̀ mi ò bá rẹ́lẹ́jọ́ mọ́ ọlálọ́mí ni mo rí ni mo dáṣà kẹrì ìyẹ̀rú ọ̀kín ni mo rí ni mo dáṣà là ń lápá ọlálọ́mí ni mo rí ni mo dáṣà là ń lọ́bẹ ẹ̀ sọ ọ́ra làmí torí tẹ bá làmí ẹ bá má jẹ́ ká lórí dilẹ̀ lápá mi lọ́mọ bá ṣu dára gbádá ọ̀kín ọlọ́fà màlúlọ́fà ọlálọ́mí ọlọ́mọ ló lọ́mọ èmi náà kì lákẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ ni wọ́n fi ń korí kílé bàbá mi èmi lọ́mọ aṣíwájú ogun lálọ́ agbẹ̀yìn ogun lábọ̀ adúpẹ́ lọ́wọ́ yẹn ṣe o títí dìgbà kan náà tẹ́tù máa fi láǹfààní àti pàdé mi àti má tún máa rí mi wò lórí gbàgede yìí ẹ dákun ẹ̀yin aláàánú à ń béèrè fáànù yín lórí ọmọ tó wà lọ́sípítù ẹ ràn wá lọ́wọ́ ọlọ́ba ràn yín náà lọ́wọ́ gbọ́n tó bá fẹ́ ràn wá lọ́wọ́ àkáǹtì nọ́mbà wa wà lórí péjì yìí tẹ́ bá dẹ̀ fẹ́ pè wá fáwọn ìwádìí kan àbí méjì nọ́mbà wa wà lórí péjì yìí ẹ lè pè wá síbẹ̀ ọlọ́ba wa pẹ̀lú yín ọlọ́run dúró tì subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Massalam wa ila al-liqa.